Ẹ káàbọ̀ sí orí ẹ̀rọ ìgbàlódé fún àwọn olùkọ́ àti òbí àti àwọn akẹ́kọ̀ọ́. Nínú fọ́nrán yìí, màá máa fi hàn yín bí ẹ ṣe lè sọ àwọn àwòrán yín di fọ́nrán nípa mímáa sọ ọ̀rọ̀ àṣẹ lásán fún ẹ̀rọ ọgbọ́n àtinúdá tí a pè ní AI. Lórí YouTube yín ni ẹ ti máa ṣe eléyìí. YouTube yín lásán náà ni ẹ nílò tí ẹ ó fi ṣe é. Ẹ wá sí orí YouTube bí mo ti wá síbẹ̀ yìí. Tí ẹ bá ti dé orí YouTube yín, ẹ ò rí àmì ròpọ̀ yìí. Àmì ròpọ̀ yìí tí a pè ní plus sign, ẹ tẹ̀ ẹ́. Lẹ́yìn náà kí ẹ wá lọ sí ibi tí ẹ ó ti rí ẹgbẹ́ eléyìí kúrò tẹ́ bá kò lè wá eléyìí ò tẹ̀ lè wá ná. Ẹ wá lọ sí ibi tí ìràwọ̀ oní àwọ̀ góòlù yìí níbi tó wà, ẹ tẹ̀ ẹ́. Tí ẹ bá ti tẹ̀ ẹ́, ìyẹn star yẹn, ẹ tẹ̀ ẹ́. Tí ẹ bá ti tẹ̀ ẹ́, ó máa gbé àpótí kan wá fún yín níbi tí ẹ máa ti mú èyí tó wù yín. Bóyá ẹ kàn fẹ́ ṣe fọ́nrán lásán ni o, àbí ẹ fẹ́ sọ àwòrán di fọ́nrán. Tẹ́ bá ti tẹ orí sọ àwòrán di fọ́nrán yẹn, á gbé yín lọ sí inú àpò àwòrán yín, ìyẹn gallery, á gbé yín lọ síbẹ̀. Tẹ́ bá ti dénú àpò àwòrán, ẹnu kí ẹ kàn mú àwòrán tó wù yín ni. Ẹ̀yin máa wo bí èmi máa ṣe ṣe nísìnyí o. Mo ti tẹ sọ àwòrán di fọ́nrán yẹn, ó ti wá gbé mi wá síbi àpótí àwòrán mi. Mo fẹ́ lọ mú àwòrán yìí tí ó wù mí nínú àwọn àwòrán tí mo nínú àpò àwòrán, ẹ má bínú, nínú àpò àwòrán mi. Mo fẹ́ lọ mú àwòrán tó wù mí. Mo ti mú àwòrán kan nínú àwòrán mi tó wà níbẹ̀ ní báyìí. Ó wá ń fún mi ní àwọn àmọ̀ràn irú àṣẹ tí mo lè pa láti sọ àwòrán yìí di fọ́nrán. Ẹ jẹ́ kí àwa náà wò ó. Mo lè mú èyí tó bá wù mí nínú àwọn àmọ̀ràn tí ó mú wá yìí. Tó bá sì wù mí, mo lè kọ àṣẹ ti tèmi fúnra mi sínú àpótí àṣẹ yìí tí a pè ní prompt box. Mo ti fẹ́ máa kọ àṣẹ tèmi sínú àpótí àṣẹ náà báyìí. Òun ni mo ti ń kọ yìí. Ní kété tí mo bá ti kọ àṣẹ náà tán, ohun tí yóò kàn kù kí n ṣe ni kí n tẹ àgà yìí. Tí mo bá ti tẹ̀ ẹ́, lọ́gán ni yóò bẹ̀rẹ̀ sí ní máa bá mi sọ àwòrán tí ẹ̀ ń wò yìí di fọ́nrán, tí ẹni tó wà nínú àwòrán náà tí ó sì máa sọ̀rọ̀, tí ó sì máa juwọ́, tí ó máa ju apá, tí ó máa mirí, tí èèyàn ó rò pé bóyá wọ́n ya fọ́nrán yẹn ní ìyà àwòrán gidi ni. Ṣùgbọ́n àwòrán lásán, àwòrán ọ̀bọ̀rọ̀ gidi, òun ni mo sọ di fọ́nrán. Ẹ jẹ́ kí a máa wo irú àṣẹ tí mò ń pa yìí. Ẹ má bínú o pé ó jẹ́ èdè Gẹ̀ẹ́sì, nítorí pé ní èdè Gẹ̀ẹ́sì ni mo ṣe fọ́nrán yìí ní ògidì rẹ̀. Ṣùgbọ́n mo kàn wò pé nítorí àwọn èèyàn mi tí wọ́n máa ń nífẹ̀ẹ́ sí ní ilẹ̀ Yorùbá, pàápàá jùlọ abala ẹ̀rọ ìgbàlódé yìí, mo ṣe ní kí a sáré sọ eléyìí náà di èdè Yorùbá. Ẹ̀rí mo ti parí àṣẹ náà, mo sì ti rán níṣẹ́ pé kí ó lọ sọ di fọ́nrán. Ṣùgbọ́n ẹ ṣàkíyèsí pé tí ẹ bá ń pa àṣẹ fún ẹ̀rọ ọgbọ́n àtinúdá yín, ìyẹn AI, ẹ gbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́ kí àṣẹ tí ẹ pa kí ó lọ ní wọ́ọ́rọ́wọ́. Tí àṣẹ yẹn bá ti lágbára ju ohun tí ó lè ṣe lọ, lọ́gán ni yóò sọ fún yín pé òun ò lè ṣe nǹkan tí ẹ ní kóun ṣe yẹn. Ìdí nìyẹn tó fi máa ń dáa pé ní ìgbà míì kí a kúkú lo àwọn ìmọ̀ràn èyí tí ó gbà wá nínú àwọn ìmọ̀ràn tí ó kọ sílẹ̀ lẹ́ẹ̀kan tí mo fi hàn yín yẹn. Ẹ jẹ́ kí a máa wo ohun tí ó máa gbé wá, torí pé mo ti rán níṣẹ́ pẹ̀lú àṣẹ tí mo pa. Ohun tó sọ ni pé òun ò lè lo àṣẹ tí mo pa yẹn láti fi ṣe. Ẹ jẹ́ kí n kúkú mú kan nínú àwọn ìmọ̀ràn tí ó mú wá yìí kí n fi ṣe fọ́nrán náà nítorí àsìkò. Mi ò bá ní kí n tún àṣẹ yẹn pa fún, ṣùgbọ́n nítorí ìjọba àsìkò, ẹ jẹ́ kí n mú kan nínú àwọn ìmọ̀ràn tí ó mú wá fún mi yìí kí n fi parí iṣẹ́ yìí ná. Ó yá, mo ti mú kan bẹ́ẹ̀. Mo máa rán níṣẹ́ nísìn. Mo ti rán níṣẹ́. Ẹ jẹ́ kí a máa retí èsì. Ní kété tí èsì bá ti dé, lọ́gán ni ẹ ó rí fọ́nrán náà tí ó máa sọ. If you want to post something like this, just come to your ChatGPT.
ṣé ẹ ti rí báyìí? Nǹkan tí mo ń sọ gangan nìyẹn. Àwòrán ọ̀bọ̀rọ̀ gidi òní mo sọ di àwòrán tó ń sọ̀rọ̀. Tẹ́ bá fẹ́ mọ bí ẹ ṣe lè ṣe irú àwòrán yìí, ẹ lọ sí orí Chrome yín, láti bẹ̀ kí ẹ gbà dé orí ChatGPT. Tẹ́ bá ti tẹ ChatGPT, lẹ́yìn náà kí ẹ kàn wá sí orí àmì ìròpọ̀ yìí, kí ẹ tẹ àmì ìròpọ̀ yẹn. Àmì ìròpọ̀ yìí á gbé yín lọ sí ibi àpò àwòrán yín. Lórí àpò àwòrán ẹ rí lókè ńbí, ẹ ti rí ibi tí wọ́n kọ àmì àwòrán sí. Tí a bá ti wá sí bí, a gbé wa lọ sí orí àpò àwòrán wa. Lórí àpò àwòrán yín, kí ẹ lọ wá àwòrán yìí tí ó bá wù yín, tí ẹ fẹ́ lò gangan. Àwòrán tó bá wù yín lẹ lè mú o. Ẹ kàn ṣáà lọ sí orí àpò àwòrán kí ẹ mú àwòrán kan. Ẹ rí àpò àwòrán tèmi lélẹ́yìí. Mo fẹ́ lọ mú àwòrán tí mo máa lò láti fi dára. Mo ń wá àwòrán ni o, àwòrán tó wù mí láti lò. Mo ti mú àwòrán kan. Tí àwòrán yẹn bá ti dé orí bí, ó yá ẹ kàn pàṣẹ fún ChatGPT kó bá yín sọ àwòrán yẹn di àrà tí ẹ fẹ́ gangan. Ẹ ò rí báyìí. Mo ní kí ó bá mi ṣe àwòrán yẹn di ẹnìkan tí ó wà ní inú ilé ìgbọ̀rọ̀sílẹ̀ èyí tí a pè ní podcast. Ó ní ẹ̀yin náà ti ń rí báyìí tí gbogbo ẹ̀ ti ń lọ ní mẹ̀lọmẹ̀lọ. Gbogbo ẹ̀ ti ń lọ ní mẹ̀lọmẹ̀lọ báyìí. Ẹ ó rí àwòrán tí ó máa gbé wá fún mi lẹ́yìn ìgbà tí mo bá pa á láṣẹ kí ó bá mi sọ àwòrán yẹn di àrà ọ̀tọ̀. Ẹ ó rí ohun tí ó máa gbé wá. Ẹ jẹ́ kí a jọ máa wò ó. Bí idán ni ó ti máa ń rí nígbà tí ChatGPT tí ó bá dára ohun tí a fẹ́ kí ó ṣe gangan. Ẹ wo bí arákùnrin yìí ti rí níbí. Nígbà tí ChatGPT bá parí iṣẹ́ lórí ẹ̀, ẹ ó rí bí yóò ti dàbí ẹni tí mo lò nínú àwòrán tí mo sọ di fọ́nrán lẹ́ẹ̀kan. Ẹ jẹ́ kí a máa wò ó. Lára àwọn ohun tí mo ṣe ni pé mo ní kí ọkùnrin náà ó gbé ike ìpara kan dání. Nínú àwòrán èyí tí mo lò tí mo sọ di fọ́nrán lẹ́ẹ̀kan, mo kanlẹ̀ ní ike tó wù mí tí mo fẹ́ lò. Mo wá gbé àwòrán ike yẹn náà sí ẹ̀gbẹ́ ọkùnrin yìí. Ni mo sọ fún ChatGPT pé kó jẹ́ kí ọkùnrin yìí kí ó ṣe ìpolówó ike yẹn, kí ó ṣe ìpolówó ìpara tí ó wà nínú ike yẹn. Ṣùgbọ́n lélẹ́yìí, nítorí àsìkò, mi ò fẹ́ ṣẹ̀ṣẹ̀ tún máa gbé àwòrán ike ìpara yẹn sẹ́gbẹ̀ẹ́ arákùnrin yìí. Mo kàn sọ ọ́ ní ọ̀rọ̀ lásán ni pé kó jẹ́ kí arákùnrin náà gbé ike ìpara lọ́wọ́ nígbà tí ó bá fẹ́ máa sọ̀rọ̀. Ẹ ó rí bí ChatGPT yóò ṣe dára náà nísìn. Ṣùgbọ́n tó bá yẹ pé ẹ̀yin náà ní irú nǹkan kan tí ẹ fẹ́ polówó, ẹ ya àwòrán nǹkan yẹn kí ẹ gbé sí ẹ̀gbẹ́ ẹni tí ẹ fẹ́ kí ó polówó nǹkan yẹn. ChatGPT á bá yín ṣe bí ẹ ṣe fẹ́ gan gẹ́lẹ́. Ẹ máa wo ohun tí ó máa gbé jáde fún mi nísìnyí. Ẹ̀yin náà ẹ wò ó, ṣé ti rí ike ìpara tí mo ní kí ọkùnrin náà gbé dání ni ó gbé dání yìí. Ó fi kíní gbohùngbohùn ó fi sí iwájú arákùnrin náà. Ó sì gbé ẹ̀rọ ìgbọ̀rọ̀ sétí, ó gbé e sí orí tí ó mú dé etí rẹ̀ bákan náà. Arákùnrin tí mo gbé àwòrán rẹ̀ síbẹ̀, ènìyàn lásán tí kò sí gbohùngbohùn níwájú ẹ̀, kò sí ike kankan lọ́wọ́ ẹ̀, kò sí nǹkan kan ní orí ẹ̀ tó dé etí. Ṣùgbọ́n nígbà tí ChatGPT máa bá mi dára, ó sọ ọ́ di irú eléyìí. Tẹ́ bá fẹ́ kí kíní tí ChatGPT bá yín ṣe yìí kó wà lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín, ẹ kàn tẹ ọwọ́ yín mọ́lẹ̀ lórí ẹ̀, á gbé àwọn nǹkan kan jáde. Ẹ lọ síbi tí wọ́n kọ download image sí, kí ẹ tẹ̀ ẹ́, á bá yín gbé sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín. Ẹ ṣé bí ẹ ṣe ń bá wa bá ètò bọ̀. Ẹ̀rọ ìgbàlódé òní ètò yìí. Ẹ má gbàgbé o, ẹ bá wa pín fọ́nrán yìí káàkiri kí àwọn èèyàn kí wọ́n lè jẹ àǹfààní ẹ̀kọ́ tí a kọ́ra wa nínú ẹ̀. Ẹ sì bá wa fi òǹtẹ̀ mo nífẹ̀ẹ́ rẹ̀ sí orí ẹ̀ bákan náà. Ohun tí ẹ tún bá fẹ́ kí a ṣe, ẹ bá wa sọ sínú àpótí ìjẹun wí tèmi. Àwa la ó máa wá, ẹ̀yin náà ni a ó máa bá. Ire.